ọjọ́ orí tún lé sí kámi adúpẹ́ fólúwa ẹ̀dá tó bá ń rí jẹ tó ń rí mu tó tún bẹ nínú àlàáfíà kó mi adúpẹ́ ẹni ọpẹ́ bá tọ́ sí tí òdú èrò wọn làbára mú orin jẹ èyí ló mú káyọ̀ lọ́jọ́ ìbí ránṣẹ́ ó ránṣẹ́ sára Akewi Ìgbẹ̀sà pé kó bá wọn dúpẹ́ ọjọ́ ìbí tó rólúwa ṣe wọ́n lóore Àyìndé ọmọ Bello ló ń ṣọjọ́ ìbí ọmọ ìtòkò mòdé ọmọ Ẹ̀gbá mọlẹ́ṣàbí ọmọ tágbòǹgbò àkàlà ọpẹ́ ńlá ní fólúwa ògo ni fún yárọ́bì tó bá wa mọ́jọ́ ìníró ṣèbáwọn ènìyàn kan lájọ bẹ̀rẹ̀ láti January àmọ́ tí wọn kò sí mọ́ ìkúlò kan ju pa wọn ọlọ́jọ́ ìbí ìwọ òní ṣánkú lágbára wáìdì lókè ọjọ́ ayọ̀ lọ́jọ́ èní jẹ́ ọ̀kan pàtàkì lára yẹn tó yẹ ká mi àṣe lórí rẹ̀ ni bí a bá pàpèjẹ nítorí òkú tó ti kú kò lè mọ tára ayé ń ṣe ènìyàn tó ti kú kò lè fúnra rẹ̀ mókèlè rẹ̀ pẹ́ àmọ́ ọlọ́jọ́ ìbí mọ̀ tí a gbé kalẹ̀ tó fèrò Ọláyínká wàá pẹ́ láyé wàá gbẹ̀yìn àwọn òbí tó bí ọlọ́mọ ọmọ ní sìnkú ìrókò ẹlẹ́yìn òní síwájú àwọn òbí tó bí ọlọ́mọ á jẹun ọmọ pẹ́ wàá rówó tọ́jú àwọn òbí tó bí ọlọ́mọ bàbá olúwa fi sáyọ̀ mi bàbá olúwa fìfẹ́ hàn mí ọmọ ìtòkò mòdé dára alé wọ́n ń bèrè toko mòdé dára wọ́n ń bèrè àjèjì ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jayé ni wàá jayé ọ̀hún pẹ́pẹ́pẹ́ ó ti gbìyànjú débi tó lápẹ́rẹ́ ìwọ ò ní jẹ gungun kẹ́yìn ẹran gbogbo igi tẹ́lẹ̀gbèdè bá fọwọ́ bà dídún ní dún kàkà kọ́ máa ráyè dojú ọlá bolẹ̀ ọlá tó ní a máa peléke sí i orí ló bá ọ ṣe o Adékọ̀yà ènìyàn kọ́ rárá orí ló gbé ọ débi gíga ìwọ òrèlé adáhùn ṣe nítorí àtìlà ọ̀pọ̀ lórèlé aláwo tó relé oníṣègùn gbogbo rẹ̀ òtú bá ń tẹ́ bẹ́nìkan bá ń sáré tó fẹ́ kọjá kádàrá olúwa rẹ̀ á tẹ́ sí ẹni tólúwa ọba bá ti ń gbéga ẹ̀dá kankan ò lè dárú wọn padà sẹ́yìn nílé ayé ẹni Èdùmàrè ń fẹ́ ni ọ́ Adékọ̀yà bí wọ́n bá péjọ láti dà ọ́ láyé rú irọ́ ni wọ́n fi ń pa ẹ̀mú kankan kì í mọ́jọ́ èdìdì kan ò sì ní í di bàrà ìwọ ti dọmọ àjẹpẹ́ ayé ikú kì í pẹ̀tà lójú ran. tó bá ń dára fọ́kọ kámi adúpẹ́ lọ́wọ́ aya ni ọlọ́jọ́ ìbí èmi ń bá ọ dúpẹ́ lọ́wọ́ aya gidi tí o fẹ́ Mariana màmá olúwa fi sáyọ̀ mi ó ní tẹríba ó sì níwà ìrẹ̀lẹ̀ ó tún tẹ́jú ọdí ọkọ ajá kì í jámọ́ lẹ́yìn ẹkùn lágbára lọ́wọ́ aláwùrà bí èṣù oníyà ni bàbá wa Mukaila Bello mo kí yín ẹ kú oríire onílẹ̀ ń ṣọjọ́ ìbí ọmọ yín tún ṣọjọ́ ìbí ẹ ò rí kó tọ́pẹ́ bí wọ́n bá ń pé kó lóríire ó nọwọ́ ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ ẹni àkọ́kọ́ ní nínú àwọn tólúwa ọba kọjú síṣe lóore lágbára olúwa ẹ ò ní dàgbà òṣì àgbáyé àdálẹ́ ẹ fọwọ́ páwú ẹ fẹ́rì gbogbo láṣẹ olúwa ọba ọlọ́jọ́ ìbí wàá máa ríta jẹ́ ṣe ọ̀dà owó ò ní dá ọ United States àsán sówó Houston Texas àfàyè gbà wọ́ ìwọ ò ní gbèrè ìtùtù ojú kì í tinú alẹ́ rírí ṣe ò ní dúró láṣẹ olúwa ọba kí n wá relé bàbá tó bí ọlọ́mọ Ọláyínká ìwọ lọmọ ìtòkò mòdé dára alé wọn ń bèrè toko mòdé dára wọn ń bèrè àjèjì ìwọ lọmọ ìjà ní mògún ará ìjàmọ̀ ìwọ lọmọ epo pọ́n roro ọjà ń rẹ̀ dòdò ìwọ lọmọ à ń torí ọjà jà ọjà ní kí ni wọ́n ń ṣe lẹ́yìn ìpínlẹ̀ òun ìwọ lọmọ apọ́nbẹ́kọ rẹ̀ ńlá mọ́jà ọmọ Ẹ̀gbá mọlẹ́ṣàbí ni ọ́ ọmọ tágbòǹgbò àkàlà ìwọ lọmọ womúwomú lóró ké èyí tí ò bá ké womúwomú àbòrò lọ ni ọmọ Ẹ̀gbá fọlájà ó fègbèjà ọmọ Ẹ̀gbá kọlápọ̀ ó dìlú ńlá ọmọ erin jogún ọlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùndé ọmọ asẹ́rẹ́ tí ń momi kíkan ọmọ adógbẹrú mámàjógbẹ̀kọ nítorí ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìnìyàn ọmọ òrùlà àṣekà Ọláyínká ènìyàn tó bá ṣerú ẹ̀ lọ́sàn-án olúwa rẹ̀ ò ní farare lọ ọmọ Ẹ̀gbá méjì kì í jára oníyàn bọ́kàn bá ń wí ìkejì á ní bá wà ọmọ aráyè ò ní pa olórí bẹ́ẹ̀ yẹ gúnugún wọn ò ní wé olókùn bí ọ̀gá ọmọ aráyè ò ní so ẹ́ mọ́lẹ̀ bí ọ̀bọ ìgbà kò ní gbárí ọwọ́ ìwọ́ dànù bí wọ́n bá wá ń bi í léèrè wípé ta lẹni tó ń kọrin ewì sétí ẹ̀yin ẹ má fòjó kojo ẹ má fòjò fòjó ẹ sọ fún wọn wípé délé ọmọ bá ń kọ́lé ni èmi Aare Akewi Ìgbẹ̀sà gẹ́gẹ́ bí ọba abòmí.